Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà ni mò ń kí. Ẹni táyé ń pòpọ̀ ìbànújẹ́ fún tóun náà ń gbé e mu. Ẹ̀yin ti gbàgbé páyé bá ní í dá ni, wọn ì bá ní í tàn. Tó bá tọ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n rorò kúrò débi pé o fi gbẹ̀mí ara rẹ. Àwọn tí ẹ ń bọ̀ nínú jẹ́ débi tó fi gbẹ̀mí ara rẹ náà wọ́n ó kọ́kọ́ ní lágbájá kí ló ṣe tẹ́ gbẹ̀mí ara rẹ. Wọn à ní sọ wípé àwọn làwọn pòkọ̀ ìbànújẹ́ tí wọ́n fáìlì láròjinlẹ̀ gbé mu tó fi gbẹ̀mí ara rẹ. Onítọ̀hún wà jẹ̀bi lọ́dọ̀ ará ayé, yóò tún jẹ̀bi lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ó ní mo ṣe ní kí n fọjú ajé tòní pé àkíyèsí wa sí wípé báyé bá sọ fún yín pé ẹgbẹ́ yín ti làlùyọ níbi tẹ́yìn ti níjàkulẹ̀, ẹ kí wọn pé wọ́n ṣe. Bí wọ́n bá ní ibi táyégbẹ́ yín ti bóde pàdé, ẹ̀yin ò rí nǹkan kan mú bọ̀. Ẹni wọ́n mọ̀ kú iṣẹ́ o, wọ́n kú ṣíṣí. Bẹ́ẹ̀mí bá sì ń bẹ ìrètí ò pé. Ẹni ó bá kú nìkan òní ti ẹ̀ tán. Nínú ohunkóhun tó lè wù kẹ́ ẹ máa là kọjá. Ẹ má fààyè gbẹni tí ó máa kó ọ̀rọ̀ ìbànújẹ́ sí yín nínú. Ẹ gbìyànjú láti máa rìn lọ sáwọn ibi tẹ́ ẹ ti máa rí nǹkan ìdùnnú kẹ́ ẹ lè gbáyé pẹ́. Torí ẹni tí ò bá kú, òun ló ní gbogbo òkè.